Our people are so evil. But mama wa ṣe good girl. Tó bá ti tan ring light wọn yẹn báyìí. Àwọn èèyàn rí wọn bí Messiah ni. Àwọn ni wọ́n love jù. But àmọ́ àwọn oníṣẹ́ bí àmì èèyàn rí. Èèyàn dáadáa ní Funkẹ Akindele. Kí ló dé tá bàjẹ́ náà nílùú yìí? Wow. Kí ló dé? Why are we so abusive with social media? Why? Usually, àwọn nǹkan Nàìjíríà tá a máa ń take for granted tá a kàn máa ń fi tó ṣùn wa tó máa ń ṣe tó ń wá tá a máa ń bí pé a lè bully anybody torí ká ti wà lórí nípa lórí social media kò sẹ́ni tó control government Nigeria wọn control social media. You can't just talk to anybody anyhow. Bẹ́ẹ̀ sára nínú fíìmù yẹn àǹtí fún wa lówó ó fún wa kápásì lówó. Ó fún wa kápásì lówó ó dẹ̀ jẹ́ nìkan tó yẹ pé tó bá wà lókèsì tó bá yẹ pé iṣẹ́ ó ṣe kí ni ó dàbí pé ẹ fẹ́ máa mú sẹ́yìn wálẹ̀ ó believe pé kẹ́ parí sẹ́yìn lọ́jọ́ yóò dẹ̀ máa sanwó yín. Yọ̀bọ̀ ni Funkẹ Akindele ń sunkún o bẹ́ẹ̀ ọ̀rọ̀ kan tí ẹnìkan sọ pé ọ̀tá ẹ̀ olódì ẹ̀ máa fi ojú sunkún ọmọ ni o níṣẹ́ ni a dá ọ̀rọ̀ yìí pé kí Ọlọ́run ọba má jẹ́ kẹ́nikẹ́ni wá fi ojú sunkún ọmọ o ohun kan tó sì tẹnumọ́ náà ni pé èyí pọ̀ o nítorí ó jọ pé àwọn èèyàn tó ń sọ̀rọ̀ yìí kò mọ ohun tí òun pàpà ń là kọjá ni nínú fídíò tí ẹ̀ ń wò yìí náà ni ó sọ pé lára àwọn òṣèré tí òun dojúkọ ni wàhálà tó ṣẹlẹ̀ sí òun lásìkò COVID èyí tí ìjọba Èkó torí ẹ̀ gbóhùn lọ sílé ẹjọ́ bẹ́ẹ̀ ni ìyá òun tún kú tí ìgbéyàwó òun pàpà tún dàrú àti pé nínú ẹ̀ náà ni òun ti fìdí rẹmi lásìkò ìbò gómìnà tó kọjá Funkẹ Akindele sọ pé ọ̀pọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ yìí ni òun ti là kọjá o àti pé nílá nínú ṣoore gan ni òun ṣe o ṣùgbọ́n tí òun kì í jẹ́ kí ẹnì kẹta mọ̀ tí Jùmọ̀kẹ́ yìí sì rí òun kò gbọ́ ni o kí wọ́n lọ fa sábà bíi ìṣẹ̀lẹ̀ yìí gan-an ṣèbí Jùmọ̀kẹ́ Adéròmú ni ó kú lójijì bẹ́ẹ̀ ni ariwo gbalẹ̀ o tí ìbòsí ńlágbá ẹnu ará àdúgbò bó ṣe ń kẹ́dùn gbajúgbajà òṣèré tíátà yìí tó wà nínú Jennifer's Diary àti sinimá tí Tóyìn Àyèmákù ṣe ìyẹn Alákàdá bẹ́ẹ̀ ni kò ẹ̀dùn àwọn èèyàn gidigidi o nítorí kùtù òwúrọ̀ ni obìnrin tíátà yìí ṣì wà tó fi tẹ́rí gbaṣọ bẹ́ẹ̀ kò ju ọmọ 40 ọdún lọ péré ṣá o bí Jùmọ̀kẹ́ ṣe ṣaláìsí ní oríṣiríṣi ìròyìn ti bóde o pàápàá lórí àwọn èèyàn kan ìyẹn ẹ̀gbọ́n ẹ̀ tí wọ́n pè ní Adéọlá tó bìnrin jáde láti fi ẹnu àbùkù kan Funkẹ wípé àwọn kò rí nígbà tí Jùmọ̀kẹ́ ń ṣe àìsàn gidigidi tí obìnrin náà nílò ìrànlọ́wọ́ ẹ̀ dáadáa ṣùgbọ́n tí kò ṣe kì í wá ṣe pé wọ́n ń bú arábìnrin tíátà yìí nìkan kódà wọ́n tún gbé ṣépè pàpà táwọn míì tún fi tàwọn ìbejì ẹ̀kún ǹjẹ́ kí wọ́n sọ pé Funkẹ Akindele ṣe o wọ́n ní ìyá àbèjì kò ràn Jùmọ̀kẹ́ Adéròmú lọ́wọ́ àti pé kò sí níbẹ̀ fún rárá lásìkò tí obìnrin náà nílò ẹ̀ gidigidi ìyẹn gan ni wọ́n sọ pé ó ń bí àwọn fámìlì Jùmọ̀kẹ́ nínú tí wọ́n fi ń sọ kò bá kùn gbé ọ̀rọ̀ sí bó ti ṣe ń gbé kiri nìyẹn o lórí ẹ̀rọ alátagbà ṣùgbọ́n ọ̀rọ̀ ṣe ni wòkálẹ̀ mẹ́ni tí ó fẹ́ ni o àwọn òṣèré sẹ́tà kan ti dìde o pàápàá arábìnrin Bimbo Akisanya Dele Ogundipe láti Amẹ́ríkà Jídé Awóbọ́nà ní Nàìjíríà níbí àti Nítorí wọ́n ní káwọn èèyàn má fi ikú Jùmọ̀kẹ́ sọ Funkẹ Akindele lẹ́nu o nítorí ẹlẹ́yinjú àánú ni ìyá àbèjì ń ṣe àti pé ọ̀pọ̀ òṣèré tíátà tó wà nínú ìṣòro tí Funkẹ Akindele bá ti gbọ́ náà ni ó máa ń ṣe ìrànlọ́wọ́ fún pàápàá arábìnrin kan tí ó ní káńsà nígbà kan ìyẹn Bùkọ́lá Ọ̀ṣádàrẹ bẹ́ẹ̀ náà sọ ti bàbá Ajídébí pápá èyí tí ó ní wàhálà látàrí omi tó ya wọ inú ilé ẹ̀ lọ́jọ́ sí Funkẹ Akindele ṣètò bàbá náà ṣe ilé mi gbà lásìkò ọ̀hún kí wá ní Bimbo Akisanya sọ nígbà tá a pè é àti pé irú àwọn oníbàjẹ́ ògùn ni ó sọ pé wọ́n ti kúnnú àwọn oníṣẹ́tà bámúbámú tí wọ́n máa ń lo àwọn akọrin kan láti fa àwọn tó ti wà lókè wálẹ̀ ẹ máa bá wa ká lọ. Hello my sister. Ẹ máa kúrò lẹ̀. Yes sir. Mo rí pé yín náà ẹ come out láti put 1 or 2 voice lórí ọ̀rọ̀ tí bó ṣe ń drag Funkẹ Akindele. So kí ló mú yín ṣe lè? Nǹkan tó mú mi sọ̀rọ̀ òun náà ni mo ti sọ yẹn pé about 10 years ago mo rí olóògbé Bùkọ́lá Ọ̀ṣádàrẹ nìkẹjà ó gba nọ́mbà mi senior mi ni Bùkọ́lá ní ọdún Ifá mo bá lọ́dún Ifá ni makeup artist ni so ìgbà tó wá pè mí bí wọ́n sọ fún mi wípé cause cancer patient ni gbogbo alamọ̀ ń gbà yẹn. Ilé Funkẹ ló máa ń ra oògùn ó máa ń fóun lówó oògùn every month for years so time yẹn Funkẹ ò sí lára òun jù ó wàá gẹ̀ẹ́tì yàtọ̀ sí yẹn ọmọ olóore ni Funkẹ èmi àti Funkẹ are close even àní nọ́mbà ara wa but of course gbogbo ọdún náà lọ́n tá a jọ ń struggle a máa ń pàdé a máa ń sọ̀rọ̀ a máa ń ṣe gbogbo but àbòsí lèmi ò ní ṣe. Ẹgbẹ́ táwọn èèyàn máa ń sọ dáadáa nípa ọ̀rẹ́ tó máa ń ṣe. Òun ò dẹ̀ ń ṣe ẹni tó máa ṣoore tọ́rọ́.
tó máa sáré máa gbé wá sórí social media máa pariwo òun ṣe orí ọgbọ̀n máa parọ́ máa fi kàn. No, she is a silent giver. Gbogbo ala níbi tá a kù sí. Ó níbi tó kù sí èmi náà níbi tí mo kù sí. Ṣùgbọ́n tíyàn bá ṣe dáadáa kí èèyàn yìn ó dáa. Àwọn nǹkan tí wọ́n sọ nípẹ́ kò dáa rárá. Especially nǹkan tí wọ́n particular blog tí gbogbo wa mọ̀ kan nípẹ́. Bí ẹni pé kò tiẹ̀ mọ̀ wá wú bí ẹni pé kò tiẹ̀ mọ̀ ṣe rárá. Ìyẹn ló dùn mí wípé lọ́dún náà lóhùn tí Bukky yìí tèmi mọ̀ wípé ọmọ yìí fẹnu ara ẹ̀ sọ fún mi pé ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ Funkẹ. Nǹkan tèmi náà ní lọ́dún náà lọ. Mo ní fúnra Bukky ló sọ pé òun ló ń tọ́jú òun. Bẹ́ẹ̀ ni ṣe bó gba nọ́mbà mi Ìkẹjà under bridge láti ríra mo wà nínú mọ́tò gbà yẹn mo ṣì wà ní ọkọ̀ mi ń drive mo dẹ̀ rí Bukky adẹ́júwọ́ ó dé ní Bimbo mo dẹ̀ sáré park ó dẹ̀ gba nọ́mbà mi ó dẹ̀ fi pè mí kó má tún pè mí mọ́. Ló fi ṣàlàyé nǹkan tí mo dẹ̀ lágbára àkọsówó oògùn ló nídìí nígbà yẹn mo dẹ̀ fún. In fact ibi tí inú mi dùn dé fọ́rọ̀ Funkẹ tí mo gbọ́ lọ́jọ́ yẹn mo láti pe ẹ̀gbọ́n mi lórí fóònù pé mo rẹ́ni báyìí nǹkan báyìí ló sọ. Nípa Funkẹ. Mo sọ fún mi bẹ́ẹ̀ ni ẹ mọ kẹ́jẹ dédé máa ṣàdúrà fún yàn nínú ilé yín mo dẹ̀ ń ṣàdúrà fún Funkẹ lọ́dún náà lọ́hùn. Tóun gan mọ̀ kọ̀sẹ̀ mi láìkì kéèyàn máa ṣe oore gan especially fẹ́yàn tó mọ̀ wípé kì í ṣe pé oníkan tó fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. Ẹ má jẹ́ ń tàn yín ọdún yẹn ìfẹ́ tí mo ní fún Funkẹ tí ó mọ̀ ó wá lé sí látọdún yẹn lọ́hùn. Lẹ́yìn ìgbà yẹn náà mo tún máa ń gbọ́ àwọn tó ń ṣe dáadáa fún ọmọ olóore ni so tó bá wá rí báyìí kò ní dáa táwa ta gbọ́ àbáwọn tó ti ṣoore fún má lè sọ̀rọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ nù. Nǹkan tá a ti gbọ́ ni pé wọ́n ní kò ń ṣe Funkẹ nìkan ní gẹ́yìí ṣiṣẹ́ pẹ̀lú náà wọ́n ló ṣe wọ́n ló wà ní ọmọ alákadá náà ó ṣe wọn ò dáàgì tó yẹ ìmọ̀ kò ṣe pé Funkẹ nìkan ló ń wọ́. Ìyẹn ni òye wa o ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ industry wa yìí kọ́lọ̀ ń ṣàánú àwọn oníṣẹ́ ibi náà wà níbẹ̀ àwọn náà lọ mọ bó ṣe máa ń ṣe pẹ̀lú àwọn bloggers wọn tí wọ́n ń lò. Ṣé mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ ní àná yẹn ìgbà tí mo kọ ọ̀kan yẹn gbogbo àwọn bloggers gbé Instablog gan ti gbé mi láàárọ̀ gbogbo àwọn bloggers gbé wá ní this particular blog wọ́n pè ní ṣé Tèmítáyọ̀ Ṣòbọ́lá àbí Tèmi something Ṣòbọ́lá bóyá ẹ mọ̀. Irọ́ kì í ṣe Tèmilọ́lá Ṣòbọ́lá. Òun náà bá gbé sórí yẹn lánàá. Tí n bá sọ fún yín pé within few minutes story tó ti gbé táwọn èèyàn ti sẹ́ǹsì mi tẹ́mi fúnra mi ní screenshot ẹ̀ lọ́wọ́ ṣẹ́ mọ̀ pé ó yọ ní ṣá. Ó lè mọ̀ pé kàbá nǹkan tá à ń sọ nìyẹn. Definitely èèyàn kan bóyá lára àwọn tó ń ṣiṣẹ́ fún ló máa sọ fún pé kó yọ mí kúrò lórí péèjì ẹ̀. Mo wá ń sọ fáwọn kan lánàá mo ní ara ẹ̀ nìyẹn. Nígbà tá òun là ń sọ nípa irú Ibrahim Chatta ní sẹ́ẹ̀tì Ibrahim Chatta èmi asọ́lẹ́ni wẹ̀ Ibrahim is number one tá a bá ń sọ̀rọ̀ nípa à ń ṣe fíìmù yìí mi ì tí ì rí róòlù náà. Tí ò lè ṣe. Bó ṣe máa wù mí kó wà nínú iṣẹ́ mi tó táìmù tí bá fẹ́ iṣẹ́ kò ń ráyè mi. Mo ṣì ń wò pé mo máa dìídì sọ fún òkè fún mi month and date màá wá work on date tó bá fún mi. Tí wàá lè wà kí a máa kọ́kọ́ wá máa sọ wípé orú Ibrahim yẹn wọn ò fún ní IV fún Africa Magic Award àbáwọ̀dù wọn tó ń ṣe káàkiri. MVP. Ẹ ti mọ̀ pé àwọn kan wà ìránṣẹ́ èṣù ni wọ́n ẹlẹ́mìí òkùnkùn ni wọ́n iṣẹ́ ibi ló ń gbélé ayé tí wọ́n ṣe. Wọ́n ní bó ṣe máa ń control àwọn nǹkan kan. Tí wọ́n bá lè máa ọ̀nà irú Ibrahim yẹn pẹ̀lú oríṣiríṣi àwọ́dù tó tọ́ sí àwọn tí ó tó kéré tó jìnnà sí ní gbogbo ọ̀nà tẹ́ máa invite wọn sí MACDA kìíní kan. Okay, nígbà tí irú Tèmilọ́lá Ṣòbọ́lá yẹn ti gbé picture mi tó gbé sórí everything tí mo kàn ń pa fún tẹ. So kẹ́lẹ̀ mọ̀ páwọn kan wà iṣẹ́ ibi ló ń wáyé wọn wá ṣe àwọn ará industry náà dẹ̀ ni. Gbogbo nǹkan tí popular blogger wá gbé lánàá
Tani ọmọ wípé Funkẹ Akindele ló ń bá wí. Pé ọmọ Unilag, ọmọ Poli, everybody ti ń kọ́ Tóyìn Àyìnmákò ní Poli, Funkẹ ní Unilag, bla 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 tó sọ story yẹn látòkè délẹ̀. Story yẹn gan ẹni ò tiẹ̀ gbọ́ rí láyé mi. But the question now is, ta ló pe Tèmilọ́lá Ṣóbọlá lánàá? Or send the message wípé lọ yọ Bimbo Akisanya kúrò lórí péèjì ẹ̀. Àwa tá wà ní industry, àmọ́ púpọ̀ náà àwọn oníṣẹ́ ibi. Ṣùgbọ́n ọ̀tọ̀ ni bá ṣe máa ń paint ara wọn lórí social media, especially àwọn ọmọ Gen Z yìí. Wọ́n mọ ìwà ibi. Bẹ̀ àwọn people yìí gan ni wọ́n ń gbé sórí jù. Bẹ̀ ní gbogbo ìwà tí Ọlọ́run lòdì sí láyé lọ́run ló wà lọ́wọ́ wọn. Gbogbo ìwà tí Bíbélì àti Kùránì lòdì sí láyé lọ́run ló wà lọ́wọ́ wọn. Àmọ́ wọn, àmọ́ra wa, àmọ́ṣẹ́ ibi tó ń ṣe. So, àná yẹn ni mo wá ń sọ tèmi àtàwọn kan wá ń discuss ẹ̀ bíi pé nǹkan tó lè mú Tèmilọ́lá Ṣóbọlá post news yẹn. Kò ní anything against me. Ó rí pé nǹkan tí mo sọ nípa ènìyàn dání. Òótọ́ ni. Bẹ̀tà àwọn kan ló lọ control ẹ̀, ó dẹ̀ yọ mí kúrò lórí péjì. Ìgbà tó yọ mí, gbogbo àwọn tó gbé mi, they should be more than 10. Mo ní screenshot yóò gbé wọn. So who is Tèmilọ́lá Ṣóbọlá? Nípa blog ṣì gbé mi láàárọ̀ yìí, táwọn míì tún ṣì gbé. So mo dẹ̀ ń follow page ẹ̀ tẹ́lẹ̀. Àná yẹn, mo dẹ̀ ń follow, mo dẹ̀ block ẹ̀. Ìyẹn Tèmilọ́lá Ṣóbọlá kókó lọ kárùn lọ, mo dẹ̀ block ẹ̀ dànù. Kò tí mo rí pé èèyàn kan ló ń control ẹ̀. Our people are so evil. But wọ́n máa wá ṣe good girl. Tó bá ti tan ring light wọn yẹn báyìí. Àwọn èèyàn rí wọn bíi mẹ̀sáyà ni. Àwọn ni wọ́n lọ́ọ̀vù jù. Bẹ̀tà máa àwọn oníṣẹ́ ibi àmì èèyàn rí. Èèyàn dáadáa ní Funkẹ Akindele. Mi ì gbà £1 lọ́wọ́ ẹ̀rí o. Bet èèyàn dáadáa ni. Àwọn nǹkan tẹ́mi ń gbọ́ tí mo mọ̀ tí mo rí ní pé. Pàápàá látàrí ti ẹni tí ó ní kánsà tó ṣíà pẹ̀lú yín pẹ̀lú ẹ̀. Bẹ́ẹ̀ ni, wọ́n níyàn fún rẹ̀ ló pè mí. Èèyàn ló gba nọ́mbà mi ní Ìkẹjà under bridge mi lè gbàgbé lọ́jọ́ náà. Ó dẹ̀ ní Bimbo jọ̀ọ́, ó mọ̀ pé nǹkan báyìí bá ń ṣe ní àmọ́ níbẹ̀ ní kíní kan fà á. Funkẹ Akindele ló máa ń rògùn fóun, òun ló máa ń fóun lówó oògùn every month láti ìgbà tóun ti sick. Mo ní wow. Ó ní bẹ́ẹ̀ tí gbogbo nọ́mbà ṣe ò wọlé kò sí ní country kí n jọ oògùn òun ti tàn nǹkan tí n bá lágbára. Mo lanu a ní pé omi fẹ́ ilé sí mi ní ojú ní ọjọ́ yẹn. Cause mo máa ń love àwọn tó bá ń ṣàánú, mo máa ń like ọmọ olóore gan. Ṣé bí ẹ̀ ni kì í ṣe bí ẹ̀ náà? Ìgbà tí bàbá Jírèbí ṣẹlẹ̀ níjọ́sí tó mi ya lulẹ̀ ọmọ kìíní kan. Fúnkẹ́ ṣé kò sọ̀tún wọn ni? Bẹ́ẹ̀ni. Ìyàtọ̀ sí ti bàbá yẹn àìmọye bẹ́ẹ̀ Funkẹ ò kì í wá kọ́ kò kì í wá ṣe. Oore mélòó lèmi ṣe tí mo wá ń kọ sórí social media? Tí àwọn bá rí tí n bá gbé nǹkan sórí social media, á jẹ́ bóyá mo fẹ́ ṣe give away, mo dẹ̀ post it's time for give away yẹn ti yàtọ̀. Àìmọye àwọn tó máa wá báyàn títí kan kò ní bá lélẹ̀. Bẹ́ẹ̀ ni èmi sọ wípé torí pé lágbájá ìjẹ́ bá lélẹ̀ kó lọ wá ṣe, èmi kì í ṣe mímọ̀ ṣe, ẹlòmíì ṣe agbára ò sí fún ni. Oníkàlùkù dẹ̀ ń ràdánwò ká má ràdán tán ni. Àmì Ọlọ́run. Àìmọye mo fẹ́ sanwó school, mo fẹ́ ro ọmọ mi ò ní oúnjẹ. Ẹlòmíì máa sọ fún mi pé àǹtí ẹjọ́ nítorí Ọlọ́run tí mi mẹ́yẹ tó ṣú o máa kọ́ rí mẹ́sẹ̀gì pé ẹ má fún mi ní owó fúdù ọmọ. Ẹ kàn bá mi tan wẹ́ẹ̀sì anywhere kí n lọ kó fúdù yẹn nípò. Kẹ́ lè mọ̀ pé kì í ṣe pé mò ń parọ́. Màá dẹ̀ ṣé màá máa post pé ẹ̀wò mo ti send owó fúdù lẹ́yìn. Funkẹ is a silent giver. Bẹ́ẹ̀ kò possible èèyàn lè tẹ́ ó gbáyé lọ́rùn. So ti Jùmọ̀kẹ́ yìí ọlọ́kàn ní kó rí bó ṣe rí ni. Wọ́n ló sọ pé nígbà tóun náà ṣá máa sọ tiẹ̀ ó á rí tiẹ̀ tó kà tó sọ pé bóyá òun ò gbọ́ òun ò mọ̀. Aṣáàjẹbí tọmọ Ọláyọdé yẹn sọ pé ìgbà tí yòówù ní fibroid ọpẹ́lọpẹ́ Ọlọ́run pẹ́lọpẹ́ Funkẹ. So nǹkan tó kọ́ ní sẹ́yìn ọ̀pọ̀ ìlú pátá lòun. Ọlọ́run sọ̀rọ̀ olóbèrè ẹ̀ lọ́wọ́ òun. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni, mo sọ fún Funkẹ pé mo fẹ́ sanwó school, mo fẹ́ ro ọmọ mi ò ní oúnjẹ. Ẹlòmíì máa sọ fún mi pé àǹtí ẹjọ́ nítorí Ọlọ́run tí mi mẹ́yẹ tó ṣú o máa kọ́ rí mẹ́sẹ̀gì pé ẹ má fún mi ní owó fúdù ọmọ. Ẹ kàn bá mi tan wẹ́ẹ̀sì anywhere kí n lọ kó fúdù yẹn nípò. Kẹ́ lè mọ̀ pé kì í ṣe pé mò ń parọ́.
tí Bùkí Fúnkẹ́ bá fún lówó àbí kó ṣe nǹkan fún kó tó lọ́n bá sọ pé bóyá máa rìnrìn àjò ẹ̀ náà nìyá rìn bẹ́ẹ̀. Adala akakadiri. bẹ́ẹ̀ wá ní sọ pé nítorí bóyá nǹkan ẹyọ kan ká wá káńsù gbogbo ṣíṣe tọmọ yìí ń ṣe àwọn tó ń promote nínú iṣẹ́ nǹkan. mo ti fojú mi kan Fúnkẹ́ gbẹ̀yìn sí i. bẹ́ẹ̀ tèmi ò ń ṣàbòsí. mi ní ṣàbòsí o nǹkan tọ́lọ́hun ò fẹ́ mi ní ṣe kọ̀sẹ̀ mi ní conscience. kódà wọ́n dẹ̀ wá ń drag ẹ̀ nǹkan tẹ́mi dẹ̀ mọ̀ rí pé kọ́mọ yìí tó kú o ó ròyìn ẹ̀ fún mi mo dẹ̀ bọ́sítà mo dẹ̀ sọ. irú èèyàn ogun ní Akíndélé tí ẹ̀yin mọ̀ but tí outside world tí wọn ò mọ̀. Number one nǹkan kan bà wá jẹ́ nílùú yìí tó jẹ́ wípé ó wà unfortunate because tí ara wa nìkan la máa ń rò ṣe understand. Fúnkẹ́ jẹ́ ọmọ èèyàn tó jẹ́ pé mi ò lè ka mọ́ mélòó tí Fúnkẹ́ ti help ní industry tèmi personally mọ̀ mi ò kàn lè máa sọ jáde lórí ibi tá a wà ṣe understand because it's not my place. But Funke is a very, very nice and compassionate person. O lè dọ́dọ̀ Funke ṣá pé nǹkan kan ṣe é kí Funke máa rí nǹkan ṣe ṣá. But a máa ń gbàgbé wípé bí èèyàn ṣe wà ìwọ náà ní problem tiẹ̀. Tó jẹ́ pé unfortunately ṣàṣà làwọn tó máa ń pè ẹ́ nígbà tí wọ́n bá ní problem. Torí pé everybody rò pé ó wà okay, ó wà alright. So they don't even want to know what you are going through. Irú nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú ọmọ tó ṣẹlẹ̀ yìí. Torí Ọlọ́run ọba ṣé Fúnkẹ́ ni dókítà ni àbí Fúnkẹ́ ni ṣé òun ni pásítọ̀ tó máa gbàdúrà fún ni tó ní pé torí kò pè ṣe gbàṣàwò. wọ́n ti ẹ̀ ní wọ́n ní kò fowó ràn lọ́wọ́. ṣé number one ẹjọ́ má bínú. Tí Fúnkẹ́ ò bá ràn ọ́ lọ́wọ́ ṣé Fúnkẹ́ mọ̀ má ràn lọ́wọ́ ni ṣé ó ṣe Fúnkẹ́ ni. Kò ṣe náà kì í ṣe pé jà wà kò kì í ṣe gbogbo ìgbàjẹ́ pé tó bá ti pè èèyàn mélòó ṣe mọ mélòó tí Fúnkẹ́ ràn lọ́wọ́ everyday tàjẹ́ sọ̀rọ̀ yìí. Èmi mọ àwọn mélòó ṣe pé Fúnkẹ́ ń sanwó káńsà wọn every month. Wow. Tí ò dẹ̀ sí ní pépà tí ò sí ní Google. Every month. So tí èèyàn bá ṣe fún eléyìí tí ò bá ṣe lọ́la tí ò bá ṣe kú ọ̀dọ́ béèrè ṣé wàá mi kó burú ni. Then entitlement wà ní ìlú Nàìjíríà a ní entitlement mentality kan tó pé ó burú jáì. Tí mo lè máa sọ pé àwa Nigerians àbàjẹ́. Torí pé ó wà nínú Jennifer diary, does it now mean that she has to now go hell bent for her? I'm sorry, may I change so rest in perfect peace. She's my colleague, honestly. And I feel as much sorry as every other person, even much more. But I don't like the fact that we have this entitlement mentality to your law. Ṣé Fúnkẹ́ nìkan lèèyàn tó wà láyé gbogbo àgbáyé rẹ̀ àbí Fúnkẹ́ nìkan ló pè tí ò pé kọ́ọ̀lù àbí Fúnkẹ́ nìkan ló béèrè owó lọ́wọ́ ẹ̀ tí ò fún wọn ni? Tí mo dẹ̀ mọ̀ pé tí Fúnkẹ́ bá mọ̀ pé ọmọ yẹn sì àbí Fúnkẹ́ bá mọ̀ pé ó ní ìdówó tó yẹn ní fún. Fúnkẹ́ máa fún ìkọ́ tó ti ṣe jù fún àwọn èèyàn lọ. Débì mọ̀. Ṣé kí ló wá lé tó gbó yẹn? Tí ó bí èèyàn kan wá ní láti máa bọ́ sórí láìpẹ́ tó sọ pé ó máa pàdánù ọmọ. Kí ló dé dárí báyìí ní ìlú Nàìjíríà yìí? Kí ló dé? Gbọ́dọ̀ ń wo àwọn ẹlẹ́dàá tí Fúnkẹ́ tó ti ràn lọ́wọ́. Àwọn ẹlẹ́dàá àwọn yẹn lágbára Ọlọ́run àwọn ọmọ yẹn kò sí kó tó máa pa wọ́n. Fúnkẹ́ fún ẹ máa dàgbà ó máa dògbó lórúkọ Jésù. Because she has done a lot and she has been a lot and she is going through a lot even personally. Tó yẹ pé kì í ṣe kọ́ta lè máa sọ. As human beings, we should be thinking about all of this, especially àwọn tó wà lórí social media.
jẹ́ pé wọn ò ní ayé mi láti gbé ju pé kọ́kàn máa sọ àwọn even ẹni tó sọ̀rọ̀ gan ẹni àbúrò ẹ̀ tó sọ̀rọ̀ gan bóyá ẹ̀gbọ́n bóyá àbúrò mo ṣáà pé brother tó sọ̀rọ̀ kò sọ tó nǹkan táwọn èèyàn míì sọ. Iye ẹ̀yẹ́ lè sọ̀rọ̀ láti ìtara because expectation wọn high wípé bí òkè onílùú ẹja jẹ́ ẹ̀tẹ̀ pé Fúnkẹ́ bóyá tó wọ́n ti rí dáadáa tí Fúnkẹ́ ń ṣe mọ́ nǹkan kan àìjẹ́ ká pé tọ́lẹ̀ pé tí ẹ̀rí pé Fúnkẹ́ ò dáhùn tí wọ́n dẹ̀ mọ̀ bóyá nǹkan kan ló ṣẹlẹ̀ bóyá Fúnkẹ́ gan fún rẹ̀ wà ní problem. And so many times ní Fúnkẹ́ máa ní issues gbọ̀ngàn ṣe tó máa sọ̀rọ̀ síta ẹ̀ lè rí Fúnkẹ́ kó sọ̀rọ̀ lórí social media rárá even nígbà tí marriage le tó ṣe gbàṣàwò Fúnkẹ́ ò ever sọ̀rọ̀ síta lẹ́ẹ̀kan báyìí rí. Ìgbà tí mo rí Fúnkẹ́ lórí live tó ń ó dùn mí ó ń wọnú ìkùnkùn mi lọ pé bọ́ báwọn àwọn èèyàn ṣe burú báyìí. You know? So ó lè jẹ́ pé tara lẹni ẹ fi sọ̀rọ̀ bọ́ tara tó fi sọ̀rọ̀ ewu wá ní káwọn èèyàn wá máa ṣépè pé kìnnìkan kí ló ṣẹlẹ̀ kí ló dé ṣé òun ló máa mára mọ́já ni àbó òun ló máa ní kó mọ́ máa kú ni. I mean, it is sad the way Nigerians are. It is sad. Anthony Joshua aṣọ́lọ́jọ́ sí nígbà tí Anthony Joshua àwọn ènìyàn tó jà ní last night tó gbé flag another country tó tún dúpẹ́ lọ́wọ́ àwọn country tó bá jà gan tó nà ẹni ẹ̀ tó tún dúpẹ́ lọ́wọ́ wọn tí ò dúpẹ́ lọ́wọ́ Nàìjíríà ìgbà tó lọ sọ fún tó béèrè lọ́wọ́ ẹ̀ ó ní pé because the way Nàìjíríà tó ṣe bú òun torí pé òun lose match the last time. Ẹ wo ìgbà tí bọ̀bọ̀ yìí náà bọ̀bọ̀ fúbọ́là yìí náà kọ́sì jẹjẹ Iwobi wà láwọn tó ń jẹ́ ká blọ World Cup. Tí ẹ bá rí báwọn Nàìjíríà ṣe ṣépè fún kí ló dé ta bàjẹ́ náà nílùú yìí. Kí ló dé? Why are we so abusive with social media? Why? Kí ló kan àwọn ọmọ bẹ́ẹ̀ lọ ṣépè fún ọmọ pé àwọn kò ní máa wọ́n. Kí tí mo pẹ̀lú ẹni tó bá yà wọ́n ṣe rí. Kí ló kọ́ wọn kí ni ṣé Fúnkẹ́ ni ṣé òun ló lẹ́mí ọmọ ẹ lọ́wọ́ ni àbí wọ́n tán ni ṣọ́ọ̀tàn ni ṣèbí iṣẹ́ ni Fúnkẹ́ kan mọ́ iṣẹ́ ló fún un náà pàápàá bá mi ṣiṣẹ́ ní tẹ́lifásárì ṣé torí wọ́n ṣẹ́ ní tẹ́lifásárì yẹn wá dín fáfún kìíní ṣé Fúnkẹ́ nìkan ni wọ́n ti bá ṣiṣẹ́ lórí fíìmù yìí ṣé òun nìkan ni. It is sad the way people take things, especially this generation. It is very sad. Tí gbogbo àwọn tí Fúnkẹ́ bá tó ṣe lóore tó máa jáde lẹ́ni tó máa sọ̀rọ̀ of course àwọn kan ti jáde nínú ọ̀pọ̀ àwọn kan náà wà fẹ́ bó wọn nílé sọ̀rọ̀ because naturally wà mọ̀ pé well it will pass. But èmi mọ̀ pé èèyàn gidi èèyàn dáadáa ní Fúnkẹ́ tí èmi mọ̀. Ẹ ṣé gan, God bless you. Ọlá àgbà fún wa, inú mi dùn gan. Lágbára Ọlọ́run mú mọ̀ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí náà face ni ẹni tó bá ti jọmọ lógo máa ń sọ náà tó bá ti jọmọ lógo àwọn kankan máa ń wáṣà. You understand baby say at the end of the day tó bá dẹ̀ wà nǹkan láǹbọ̀ ní tí kan láǹbà ti ń bọ̀ pẹ̀lú fọmọ lógo làwọn nǹkan bẹ́ẹ̀ máa ń ṣẹlẹ̀ tó máa mí. So it's another phase of her life. You know, and I know that she will go through it. Mo dẹ̀ bá àwọn tó ṣe kí ni mo bá wọn kẹ́dùn náà. May I just so rest in perfect peace. This Jùmọ̀kẹ́ Adéròmú ṣé ẹ̀yin mọ̀? Mo mọ̀ bọ́ àkan kì í ṣe pé mo mọ̀ pé a close. Àjọ wà ní Jennifer Dad nígbà yẹn náà ni. Ẹ mọ̀ à ń bẹ̀ kò lè sí ní rẹ́kọ̀dì pé bí wọ́n ti ní ìyúrí wọn àti Jùmọ̀kẹ́ àwọn àti Fúnkẹ́. No, ní ìṣù rárá. Funkẹ Akindele nínú fídíò tí ẹ̀wọ̀n náà sọ pé lóòótọ́ ni òun lè o bẹ́ẹ̀ lòun lè dáadáa nídìí iṣẹ́ òun nítorí tí ìdí bá bàjẹ́ tó nídìí ni ó máa dà nígbẹ̀yìn ọ̀rọ̀ àti pé ikú tó pa Jùmọ̀kẹ́ Adéròmú yìí kí ni òun dùn ún gidigidi. And that was a long time ago as a matter of fact. So for the record orúkọ yín sà for the record. Yeah, Baba Ṣeun Fáṣẹ́rù lórúkọ mi. Bàbá Ṣeun ọmọ ọsàn tó ń sorí dùn. Ẹgẹ ni ọkùnrin òṣèré tíátà yìí náà bá wa sọ̀rọ̀ ohun tóun náà sọ nípa Funkẹ Akindele gan-an rèé. Gbogbo èèyàn mọ̀ mí sí Okunlóye Oyèwálé aka afẹ́fẹ́ ni gbogbo aráyé mọ̀ mí sí. Ohun tí kàkẹ́kọ̀ọ́ ẹja kan mú báyìí láìpẹ́ yìí ni ìròyìn wà ń ta látàrí Jùmọ̀kẹ́ Adéròmú tí ó ṣàìsí tó kú. Ọ̀kan lára tí wọ́n bá Funkẹ Akindele ṣe fíìmù àtìgbàdégbà àbí àgbéléwò
àbọ̀lọ́sọ̀ọ̀sẹ̀ yẹn tó pè ní Jennifer's diary wọ́n ní kò ràn lọ́wọ́ kò help ẹ̀ kò ṣe dára pẹ̀lú ẹ̀ ká ló bá dúró tì ní kò yẹ kí ó kú bó ṣe kú yìí àwọn kan ti ń jáde tó ti ní kò rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó ṣẹ̀ ń bọ̀ kọ́lọ́kẹ́ náà kí ẹ tara wájú ṣé kí lẹ́yìn mọ̀ ń pa àṣẹlẹ̀ àbí ṣó máa ń rí báyìí ṣá. Dádì mi má bínú ṣé rí tí mo kàn lè sọ fún yín lórí mátà yìí àwọn Yorùbá lọmọ bọ̀ wọ́n ní tó kọ sára wájú ẹ̀yìn ló kọ sẹ́lómi ní tí èmi kàn lè sọ nínú mátà yẹn ni wípé Fúnkẹ́ èèyàn náà ni ó kọjú sẹ́lómi ó kọ̀yìn sẹ́lómi wọn tèmi lè bìlífù ni pé n tó bá mú àti Fúnkẹ́ tó ṣe kí ni tó ṣe pé tá a bá wà níbi iṣẹ́ tèmi ti bá a ṣe rí tí mo lè wí ní. ẹ̀yin bá Fúnkẹ́ Akindele ṣe rí. àjọṣiṣẹ́ rí lẹ́ẹ̀kan bọ̀ nígbà yàrá náà ò tí ì dé anywhere àwa dẹ̀ ṣe kí ni bọ̀ wọ́n fi wá sí pé ọya ṣáàjì ká ṣe kí ni wàká kásá sọ nínú fíìmù yẹn kásá hàn nínú fíìmù yẹn àti fún wa lówó. ó fún wàká pàṣẹ lówó. ó fún wàká pàṣẹ lówó ó dẹ̀ jẹ́ nìkan tó yẹ pé tó bá wà lókèsì tó bá yẹ pé iṣẹ́ ó ṣe kí ni ó dàbí pé ẹ fẹ́ máa mú sẹ́yìn wálẹ̀ ó believe pé kẹ́ parí sẹ́yìn lọ́jọ́ yẹn ó dẹ̀ máa sanwó yín. ohun tí mo wá believe nínú ọ̀rọ̀ yẹn ni wípé ẹni tó ń ṣe nǹkan yẹn kí ni tí kò lè ṣe fún ẹni tó jẹ́ ọmọọṣẹ́ tó súnmọ́ dáadáa tó yẹ pé tó ó máa ní tó ti ṣe bọ́ ẹ mọ̀ pé ní tí ó bá ṣẹlẹ̀ lára yìí máa rí but àwọn ará yóò ní wo deeply ní tí wọ́n jọ ń go through nínú ibẹ̀ yẹn ṣé rí ní tó pamọ́ lójú èèyàn kedere níwájú Ọlọ́run. sórí àwọn nǹkan Nàìjíríà tá a máa ń take for granted tá a kò máa ń fi tó ṣùn wa tó máa tá a máa ń ṣe tó ń wá tá a máa ń bí pé a lè bully anybody torí ká ti wà lórí nípa lórí social media kò sẹ́ni tó control government Nigeria wọn control social media. You can't just talk to anybody anyhow. You can't just come out and talk to someone. Gbàdúrà tó bá tó sùn wọn náà wọn máa dẹjọ́ nù nǹkan tù ni. So ṣé ọkẹ́ bí ṣé everybody wà ń gbà tí Bukky Òṣàdáyé tó ní cancer tó ní every month treatment ẹ̀ Fúnkẹ́ ló ń san. ọmọ mi ló máa bá mi ṣe bake-up mi gbogbo àyàn lọ́mọ mi náà mọ́mọ́ mi. ọmọ fún ìbọ̀lú Fúnkẹ́ every month gbogbo alámọ̀ fún really try fọmọ yẹn. tó bẹ̀ sí máa ké ó ṣe fídíò yàrá tó bẹ̀ sí máa ké máa ẹ̀ tó wá ń gbọ́ ọmọ ẹ̀ ṣe pé ìpọ́ ọmọ ẹ̀ máa kú why. ó ti pẹ́ jù forget lórí kí ni ṣe ti gbọ́ pé òun ló pa ni. Because I don't get it. Mo wo life fún mi ṣe torí ọlá lálẹ́ àná náà lóru àwa lálẹ́ mọ̀ pé mi máa jẹ́ lọ́dọ̀ yẹn ó là báwọn èèyàn ṣe ń post ẹ̀ láàárọ̀ ni. She talk like more than 1 hour lórí issue. Why people doing this? Tó bẹ̀ sí máa gbá àwọn èèyàn ṣe pé why tẹ̀sán máa ṣe irú kọ báyìí? Ẹ máa lọ títí débi pé ẹ máa gbọ́ àwọn ọmọ ọlọ́mọ tó ń mọ nǹkan kan. Ọmọ kékeré tí ò mọ nǹkan tẹ́jọ́ ń fà bí wọ́n ṣe pè. Nàìjíríà terrible o. ọlá aṣáàlá ju gbogbo ẹ lọ o Funkẹ Akindele nínú fídíò tí ẹ ń wo iná lọ sọ pé lóòótọ́ ni òun lé o bẹ́ẹ̀ lòun lé dáadáa nídìí iṣẹ́ òun nítorí tí ìdí bá bàjẹ́ tó nídìí ni ó máa dà nígbẹ̀yìn ọ̀rọ̀ àti pé ikú tó pa Jùmọ̀kẹ́ Adélómú yìí kí ni òun dùn ún gidigidi. Alore TV nílé ní lókòrè ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó Alore ẹ máa wò ó ẹ máa wò ó Alore ẹ máa wò ó lórí lágbá ó kọ́ni lóye ẹ máa wò ó ẹ máa wò ó ọmọdé àgbàlagbà àgbàlagbà ẹ máa wò ó.